lẹ́yìn tó ti bímọ mẹ́jọ fún un, ìyàwó ilé yìí lòun kò nífẹ̀ẹ́ ọkọ òun mọ́ o. béèyàn bá lòun kò ní rẹ́rìn ìta gbangba ló máa bá eyín rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tíyàwó ilé kan abilékọ Rahinat Ahmed ń sọ ní kóòtù kọkọkọkọ grade 1 tó wà lágbègbè Kubwa nílùú Àbújá nígbà tó lòun kò fẹ́ ọkọ òun mọ́. níṣe ni Rahinat ń bẹ adájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ Malam Ibrahim Rufai pé kó tú ìgbéyàwó ọdún 14 tó wà láàrin òun àti ọkọ òun ká ní kíákíá. ìyáálé ilé yìí lòun kò nífẹ̀ẹ́ ọkọ òun mọ́ rárá bó tilẹ̀ jẹ́ pé ọmọ 8 ló ti bí fún un. nínú ọ̀rọ̀ rẹ̀ nílé ẹjọ́ náà Rahinat ní òun kò fẹ́ gbé papọ̀ pẹ̀lú ọkọ òun yìí mọ́ rárá nítorí kò sí ìfẹ́ kankan mọ́ láàrin àwọn méjèèjì àti pé òun ti ṣetán láti sanwó orí tọkọ òun san fáwọn ẹbí òun lákòókò tó fẹ́ fẹ́ òun sílé gẹ́gẹ́ bí aya. Rahinat ní bí ẹni pé mò ń fìyà ńlá di ara mi ni bí mo bá tún ṣì ń gbé lọ́dọ̀ ọkọ mi yìí mo ti ṣetán láti san $5,000 náírà fún un padà, ìyẹn owó orí tó san fáwọn ẹbí mi lákòókò tó fẹ́ fẹ́ mi ṣaya. ọmọ 8 ni mo ti bí fún un ṣùgbọ́n mi ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ bí ìgbà tá a kọ́kọ́ fẹ́ra wa sílé. adájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ Malam Ibrahim ní kì í ṣe túláàsì rárá láti jókòó ti ọkùnrin tí kò bá sì fẹ́ láàrin wọn mọ́ àti pé òfin Islam kan tí wọ́n ń pè ní kúlì fààyè gbà á pé kí obìnrin jáwèé ìkọ̀sílẹ̀ fún ọkọ rẹ̀ ìyẹn tí kò bá ti nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ohun tí Rahinat sọ nílé ẹjọ́ náà. ṣá o ọ̀gbẹ́ni Aliyu tí í ṣe ọkọ ìyàwó ní $10,000 náírà lòún san dípò $5,000 tí ìyàwó òun sọ lówó orí fáwọn òbí rẹ̀. ó ní òun kò ṣetán láti gbowó òun padà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n òun gbà kí Rahinat kọ òun sílẹ̀ gẹ́gẹ́ bí ohun tó ń béèrè fún nílé ẹjọ́. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ adájọ́ ilé ẹjọ́ náà Malam Ibrahim ní níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó ti yọ̀ǹda ìyàwó rẹ̀ pé kó máa lọ ọ̀rọ̀ kò rújú mọ́ rárá. ó pàṣẹ fún Rahinat pé kó fààyè oṣù 3 gbáko sílẹ̀ lẹ́yìn tóun ti tú wọn káyìí kó tó fẹ́ ọkùnrin míì gẹ́gẹ́ bí òfin Islam èyí tí wọ́n ń pè ní ìdáṣewé. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.